ìdílé tí Tinubu yóò fi lulẹ̀ nínú ìbò ààrẹ ọdún 2027 èmi kọ́ o Aregbesola ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ Rauf Aregbesola ti sọ pé kò sí àní-àní wípé ààrẹ Bọ́lá Tinubu yóò lulẹ̀ nínú ìbò ààrẹ ọdún 2027. Aregbesola fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nígbà tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ayẹyẹ ṣíṣí ọ́fíìsì ẹgbẹ́ òṣèlú ADC nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 18 oṣù kẹwàá yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ ní ẹgbẹ́ òṣèlú ADC ló máa jáwé olúborí nínú ìbò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027. Aregbesola tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú ADC sọ pé tí ó bá dá ẹgbẹ́ òṣèlú APC lójú wípé lóòótọ́ ni wọ́n fẹsẹ̀ múlẹ̀ dáadáa wọn ò ní máa dúnkòkò máwọn ẹgbẹ́ òṣèlú alátakò káàkiri níṣe ni ẹgbẹ́ òṣèlú APC ń halẹ̀ máwọn ọmọ ẹgbẹ́ wa nípínlẹ̀ Èkó, Kẹ́bì, Kaduna àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn gan mọ̀ pé àwọn ò fẹsẹ̀ múlẹ̀ tó báwọn ṣe ń pe ara wọn bí bẹ́ẹ̀ kọ́ wọn ò bá máa farabalẹ̀ ṣe nǹkan àmọ́ ohun yòówù tí wọ́n bá fẹ́ ṣe ẹgbẹ́ ADC ló máa wọlé ìbò ààrẹ àti ìbò gómìnà láwọn ìpínlẹ̀ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Aregbesola sọ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ àwọn gómìnà tó ń darapọ̀ mọ́ ẹgbẹ́ APC. Àrẹgbẹ́ ní ọ̀tá aráàlú làwọn gómìnà tó ń ṣe léyìí o àti wípé àwọn aráàlú náà mọ̀ bẹ́ẹ̀. Ó ní àwọn gómìnà yìí ti mọ̀ pé aráàlú kò fẹ́ àwọn ọmọ tẹ́lẹ̀ ló jẹ́ kí wọ́n máa hùwà tí kò tẹ́ aráàlú lọ́rùn. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ Abdulfatai Ahmed tó náà wà níbi ayẹyẹ ṣíṣí ọ́fíìsì ẹgbẹ́ ADC nílùú Ìlọrin sọ pé ADC ṣetán láti gba ipò adarí orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027. Ọ̀gbẹ́ni Ahmed ní omi tuntun ti ru ẹja tuntun sì ti wọ̀ lágbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ wá sọ pé ẹgbẹ́ òṣèlú ADC ti wà ní ìgbáradì láti gba ipò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì Jígí Alára ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.